Mo kí bàbá wa ọmọ Adéyẹmọ Ìgbòho nílùú London èní ní 30th of December 2024. Bàbá a tún rí yín báyìí lákọ̀ọ́kọ́ bí ẹ bá ń ṣe ń wọlé kí ni nǹkan tẹ máa ń rò pẹ̀lú ìran Yorùbá pẹ̀lú àwọn ìran tẹ bá pàdé lórí flight àti irú ẹ̀yà wo ni wọ́n, torí pé ẹ̀yin ráyè wọlé sílùú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fẹ́ jápa nígbà tí orílẹ̀-èdè wa dẹ̀ ní nǹkan tí kò jẹ́ ká jápa. Ẹ bá wa bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń rò náà ni pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣàánú wa sílùú wa náà ṣe fẹ́ rí báyìí, orílẹ̀-èdè Yorùbá ṣe máa rí báyìí, because àwọn tó ṣe bá wo gbèsè ayé wọn àwọn náà lè kó náà jọ 200 years àlùfà wọn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ohun tó máa ń dùn mí jù ni pé gbogbo nǹkan ọrọ̀ ajé tí èèyàn lè fi tún lù ṣe tí àlàáfíà lè fò fún àwọn ọmọ nílùú gbogbo ẹ̀mí rẹ lórílẹ̀ rẹ̀. But àwọn tó jó lórí wa wọn ò jẹ́ ká ní àǹfààní, wọn ò lówó jẹ kán lò àpò ara wọn nìkan náà ń lò sí àtàwọn ọmọ wọn. Wọ́n máa ń jẹ́ kó tó máa ń bà mí nínú jẹ́ púpọ̀ gan. Gbogbo nǹkan la ní àwọn púpọ̀ ìgbìmọ̀ ní nǹkan tó wà wọn ò ní anything. So ọmọ tí n bá ń bọ̀ báyìí tí n bá kàn wọ̀ nínú wa ìrìnà kan mú yàn sẹ́nu pé ọ̀rọ̀ lọ́wọ́ àwọn kan iná wọn ò fẹ́ gúrí, security wà, everything wà okay, gbogbo nǹkan yìí làwọn ò ní. Tá a bá níná ní àárín 3 hours àmọ̀ sọ fọ́lọ́ ní wọn múná lọ. So gbogbo nǹkan yẹn àwọn púpọ̀ wọ́n máa wò wá bí àwọn ẹranko. Wọ́n bá rí wa báyìí tó bá ti rá wa àṣírí tó bá ti ẹ̀rọ ọmọ Nàìjíríà báyìí wọ́n mọ̀ pé àwọn ẹranko àwọn tó ń níròyìn àwọn dìgẹ̀rẹ̀ táwọn olórí wọn kàn ní ẹ̀mọ́ nǹkan wáyà wọ́n máa ń jẹ́ nǹkan bànújẹ́ fún ẹ gidigidi gan. Ọlọ́run ṣàánú wa kó ṣàánú wa. Ṣé Germany àti UK ṣé wọ́n ní nǹkan ta ní nílẹ̀ Yorùbá? Wọ́n ní làkàkì. Àti bí lẹ́jọ́ mẹ́ta yìí ni president Germany lọ́lọ́ sign agreement pẹ̀lú Nàìjíríà fún àwọn ọmọ ara gas lọ́wọ́. Ẹ wo orúkọ wa wọ́n fẹ́ ara gas lọ́wọ́ ti lu wa tí táwọ̀ dẹ̀ dà àwọn àtàdé ní gáàsì yẹn tá a ní gbogbo nǹkan yẹn àdẹ̀wò ọ̀kẹ́. So ẹ wo orúkọ wa Ọlọ́run ṣàánú wa. Ẹ ṣé gan ni bàbá wa náà nìyẹn tí wọ́n tún wọlé wá kí àwọn ọmọ Yorùbá ní ìlú UK lẹ́ẹ̀kan sí tí a bá wo background yẹn a rí pé èyí ni 30 December 2024.